Hello everyone, my name is Ezekiel Akobi. I'm a preacher and I'm also a filmmaker. This movie you're about to watch is a powerful solution and deliverance movie. But before we go to watch the movie, I want to encourage you to continue watching IJINLE Life TV and please click the subscribe button, like the videos and share our videos to your friends and the Lord will bless you. Please, I beg you, make sure you click the subscribe button, subscribe to this channel and God will honor you. God bless you. Now, let's go ahead to watch this wonderful and deliverance movie. See you there. Bye-bye. Yeah, Oluweri. Ọ̀tá àgbà o, omi làgbo, Olúwa rẹ̀ arúgbó oyin. Ẹni bá bomi ṣọ̀tá o, Olúwa rẹ̀ àjẹgbà. Ìjà ńlá tí ṣomi ò lálò tí sódò táyé omi ṣánilé ilé rẹ̀ ó iye mẹ́ja. Àwọn bàbá mọ́nímọ́ní bẹ́ẹ̀ sì làwọn bàbá mọ̀yìnmọ̀yìn wọ́n ní kó tí ń pojú gbà ẹ̀ ni òwe nípa fún ni àgbà ló ti fi lè sásọ bóra yìí. Oyèbánjí ọmọ mi ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ta ni kí n lo tèmi fún? Àfẹ́yédùà. Àmọ́ o tó bá kọ́ kan àdán mi á fi gbọ́gbági. Kàkà kójú ó tì mí. Àwọn ọ̀tá mi lójú ó tì. Dá mi lójú bí ọṣẹ. Ó dá mi lójú. Oúnjẹ tó kàn nínú ẹgbẹ́ yìí ní kí wàá gbé fún un. Gbà. Kí ni? Mi ò jẹ. Ó ní kò gbà. Mi ò jẹ. Ó jẹ kẹ̀. Gbà. Mo ṣe lálàá yẹn gẹ́lẹ́ nìyí. Olúwa ṣeun. Jésù ṣe. Ìṣẹ́gun nìyẹn. Ọlọ́run fúnra rẹ̀ ti fi ìṣípayá rẹ̀ hàn yín. Olúwa ti dá yín láre. Àlátẹ́ ńlá yẹn. Ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀yin àti ọmọ yín Ayọ̀mídé ẹ ti rí ìtúsílẹ̀. Jésù ṣe o. Ṣé mọ̀ pé mo sọ fún yín ní ọjọ́ tá à ń gbàdúrà yẹn wípé ẹ̀yin fúnra yín máa rí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run ti fúnra rẹ̀ ó ti fi ìṣípayá rẹ̀ hàn yín. Olúwa ṣeun. Olúwa ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé pásítọ̀. Ẹ ṣé ìpè yín ò ní sọnù o. Ìpè yín ò ní dòkú o. A máa rí yín bá o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun o. Ẹ jẹ́ kí n máa lọ. Nítorí mo ń lọ síbi kan ni mo ní kí n yà lọ. Mo ṣe rí ẹ̀gá inú mi dùn gan. Pé kí n tiẹ̀ ọkọ́dà pé kí n ga pásítọ̀ tẹ̀ fẹsẹ̀ tẹnu lé mi lẹ́nìí o. Àdúrà mi ti gbọ́ ogún ti sẹ́ o. Ìyanu ti ṣẹlẹ̀ o. Máa wò kí a jẹ́ opportunity yẹn kí n sọ fún pásítọ̀ pé tó àlá tí mo láre kí n má ṣẹ̀ṣẹ̀ wá sí church. Àánú ni mo rí gbà. Àánú yẹn pọ̀ gan. Sọtẹ́ bá tó tí àdúrà mi bá wà. Bẹ́ẹ̀ni sà. Ọlọ́run ẹ ṣé o. Mo dúpẹ́ gan o. Ẹ máa rọra o. Ẹ kílé o. Yes sir. Súrò lọ màmí. Bọ́lá ẹjọ́ máa ń wò mí ní ìrùn. Kò sẹ́ni kankan àfẹ̀yìn náà. Tabádẹ́ ní ká wò ní méní méjì. Ó ti pé bí ọjọ́ 5 báyìí. Mo ti pààrà station. Wọ́n náà fi kí n lọ wá lọ́ọ̀yà. Ó dẹ̀ ti ń di bí ọjọ́ 5 báyìí tí mọ́mí ti ń lò ń bẹ̀.
kò síbi tí mo ti fẹ́ rówó lọ́ọ̀yà ẹ̀yin nìkan náà bá lè ràn wá lọ́wọ́ bá lè jọ. wò mí wò tí ìyá rẹ ò bá rìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ ara yóò ní bẹ̀sẹ̀kísẹ̀ ayé tá a wà yìí èyí máa ń dira ni máa ń dira ikú pa ọ́ ìyá rẹ ò dira ni lèèyàn fi kú sínú ilé ìtajà rẹ̀ èmi tó wá bá èmi ò mọ tí ń ṣe sí i o gẹ́gẹ́ bó ti mọ̀ pé ọba ló nílùú baálẹ̀ ló lóko àwọn ìjọba tá à ń sọ nípa rẹ̀ àwọn náà bá lórí gbogbo wa kò sí sẹ́nì kankan tó kọjá òfin o èmi ò mọ tèmi lè ṣe sí o mi ò lágbára kankan lẹ́yìn ìjọba o mi mọ tá a ṣe èmi ò sì gbàgbé ààrẹ gbọ́ o pé kò lè pààyàn o torí elédùà nìkan ó sì gbàgbọ́ o. Baálẹ̀ màámi pààyàn ẹ̀yin náà mọ̀ pé ẹni tá a ti mọ̀ lọ́sàn-án gbogbo ni màámi kò yẹ kó jẹ́ pé àwọn lè máa sọ pé ẹ fẹ́ gbéná ojú ẹ̀ lóru mọ́ baálẹ̀ màámi ò lè pààyàn àti pé ẹ ṣáà ti ẹ̀ṣẹ̀ kọ́kọ́ bá mi rìn sínú ẹjọ́ baálẹ̀ ẹjọ́. kò ní pé ojú ni mo rójú sàánú èyí ń sa gbogbo agbára tọ́lọ̀ fún mi àmọ́ kélédùà kó wá gbà á fún wa. èmi ò sì lè rí o èmi ò sàpá ni o kélédùà kó gbà fún wa ni o. mọ ilé. ẹ yọjú síbẹ̀ bóyá kì í tiẹ̀ bá mo bóúnjẹ lọ́nà. kò sí wàhálà o. ẹ ṣé o. ṣé o. àwọn táwọn sọ náà nù téèyàn bá rìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ wọn ò ní bẹ̀sẹ̀kísẹ̀. ọ̀rọ̀ tó ń gbénú wa ojú tejò. ṣàánú wa ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú. ọmọ ẹjọ́ ọ̀hún ń lọ sórí bí apẹtúwò yìí ó kàn ń wò ọ̀lànà fọ̀hún báyìí ní ti pẹ́pẹ́yẹ wọ́n àrùn ọdún wọ́n. ìlú àìná ni kó mọ ṣẹjà báyìí ẹja àwọ̀ ẹ̀gbẹ́ kínní àwọ̀ ẹ̀gbẹ́ kejì àfàlù ẹ̀ lọ sáàrin odò báyìí nísìn ẹ ń bọ wọn fẹ́ wá lù àrẹ ìwọ lọ́mọ ọmọ kí ló dùn ọmọ sọ lù àrẹ. ọmọ ẹjọ́ ọ̀hún ló sórí bí apẹtúwò yìí ẹ pẹ̀lẹ́ o. oúnjẹ rẹ o wá ń wẹ̀ kó jẹ wá ń wẹ̀. wọ́n burú ju àkékè. wọ́n burú. ṣé ibi wá mọ̀ òwò jẹ́ káàkiri òwò. ẹ tó ti gbé tòní wá. máa ń gbé wá nìyẹn o jẹ́ o má bàa bí ẹ̀sìn mi o. èyí tẹ́ ẹ wá ń bí èyí tẹ́ ẹ kú gbé wá ní ìjẹta kò jẹ́ ẹ dànù ni èyí tẹ́ ẹ tún gbé wá lánàá kò jẹ́ ẹ dànù ni ẹ tún ti gbé tòní wá oúnjẹ tẹ́ ẹ máa ṣe ẹ máa gbé fáwọn èèyàn ẹ gbé wá fọmọ ẹja. ṣáàsìkò tó pẹ̀tẹ́ kó ṣàjẹ́ ní títẹ̀ yìí. ṣe fi ń ṣòfò náà ló dà dáadáa alẹ́ ni mo jẹun wọ́n náà gbé o pé kó o jẹ́ o. wọ́n wá ń tì í gbé mi wọ́n ti rà ó yẹ kí nǹkan wọn ti ń bẹnu kínní ìwọ àbí bóyá yóò gán dùn. bí wọ́n ti bu nǹkan sínú ẹ̀ báwọn kílé ìbùkún tí wọ́n ní kó pọ́n mi tí ò pọ́ mi. ó lẹ́ẹ̀kan máa lọ di ẹ̀mọ̀jà kó máa ìfúnlẹ̀ àìfẹ́ padà sí ẹja lálẹ́ odò irọ́ ìṣẹ̀dá mi kọ̀. Ogunláyé. Sáàkì o. Báwo ni kò ṣe? Mo wà o. bí ti ń wò nù ẹ wò àní lóru ìjẹta mọ́júmọ́ àná wọ́n tó 100 ni wọ́n wá ni wọ́n súbọ̀ bá bí ìmọ̀lẹ́yìn. Ó sọ̀rọ̀ jù. Kò jó oúnjẹ tán gbé wá fún ni. Eléyìí ó jẹun ọmọ ẹja lásán lásán sọmọ ẹja á máa jẹ irú oúnjẹ tí wọ́n gbé wáyé. Ó sọ̀rọ̀ jù. ọ̀rọ̀ tó ń gbénú wa ojú tejò. Arábìnrin. wọ́n burú. Kí lorúkọ ẹ? Bó bá dá yín lóhùn kí n kú. Ogunláyé. Sáàkì o. Tí màá fi kú òǹbí mi fẹ́ gbọ́ pé kí kankan lẹ́nu ẹ mọ́. Wàhálà ọmọbìnrin nǹkan mọ̀ pé kò lè dáhùn ni kí n kú lọ́ba ìdáhùn. Tó fẹ́ máa gbọ́ mi lẹ́nu ni. Sáàkì ọmọbìnrin. Kí lorúkọ ẹ gan-an àti pé ìlú wo ló ti wá?
Fọlárìn lórúkọ tèmi. Ọmọ bíbí inú ìlú wa ni mo jẹ́. Ìbá dáa tí bá lè mọ orúkọ tiẹ̀ náà. Wàláì tàláì wàsílà kò lè dá yín lóhùn. Ẹ jẹ́ mọ́ sọ mọ́ ọ pọ̀. Mójútó nǹkan kan gbọ́dọ̀ ṣe. Gidi ẹ ṣe bí kó lè lọ bí kankan káwọn ẹgbẹ́ rẹ̀ kàn pógún kí wọ́n tún pọ́gbọ̀n wọn lè mú kó wọn bí. ọ̀rọ̀ tó ń gbẹ́nu wá ojú tètè. Àbọ̀ rẹ̀. Ayé ń jẹ́ o. Kí ló dé tí àbàtà rẹ ta kété bẹ́ẹ̀ tí ò bódò tán? Ìwọ fúnra rẹ sì mọ̀ wípé ìbànújẹ́ ni kí mọ̀jèsí kó tójú òbí rẹ̀ lọ sọ́run alákejì. Àìgbọ́dọ̀ kò lè ṣẹlẹ̀. Kàkà káwọ́ sunkún awọ́ sún ẹ̀jẹ̀ yìí lè sunkún ni. Bí bẹ́ẹ̀ kọ́, ó yẹ kí n máa wẹ ẹkún mu ní bí ẹ tó mú gàrí. Torí pé ojú kan ẹ̀ pa, ojú kan rèé. Báwo là á ti gbọ́? Ọmọ mi wà lórí ìdìbòlẹ̀ àìsàn. Láti ìjọ yìí, ó sì wá nǹkan ṣe sí. Ó sì mọ̀ pé mi rẹ báyìí ni. Ọmọ pé mo mọ̀ ọ́ dáadáa. Mo mọ̀ pé ọmọ fà. Mo sì mọ̀ pé ifá ń tà lọ́fà. Bẹ́ẹ̀ ni mo mọ ewó já mo sì mẹ́wòó wà. Mo méjèèjì mo mọ̀ ń ṣe. Ẹ dákun ṣàánú mi. Ìbànújẹ́ ni kí mọ̀jẹ̀sí kó tójú àwọn òbí rẹ̀ lọ sọ́run alákejì. Ṣàánú mi. Mọ́kẹ́tẹ́ mi ó gbé. Baálẹ̀ ọmọ yín ò ní kú. Ṣé o? Bẹ́ẹ̀ ni wọn à ní fẹ́ gba burúkú fún yín lóúnjẹ jẹ. Àṣẹ o. Àmọ́ àwọn fún ni ká dá ní awo wọn nílé alára ká sọ̀ fún ni ká gbà wọn nílé ajérò bọ́ ẹ̀fà ẹ̀gbà ní mo ní tìkà àbámọ̀ bọ̀ náà. Ẹ wo lóòótọ́ àwọn onígbàwọ̀ nígbọ̀wọ́ báwo nígbọ̀wọ́ àwọ̀ àti àwọ̀ àyà gẹ́gẹ́ bí ọwọ́ aṣọ. Sùúrù lẹ́ẹ̀tì o. Ọmọ tí ń bẹ lórí àsàn yóò ní kú. Ẹ̀mí rẹ̀ ọwọ́ Elédùmarè níbẹ̀ nǹkan kò ní ṣe. Àmọ́ ìfà ìní sùúrù nǹkan mi lè ṣẹlẹ̀ omi lè tẹ̀yìn wọ̀ pé lẹ́nu. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ bá lẹ́mìí ọmọ yìí lò ẹ́ ṣe sùúrù ni nítorí pé ọmọ ẹja tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wàdùwàdù ṣeé ṣe o. Bẹ́ẹ̀ ni yóò finú fi dọ̀ fún wa ní tá a fẹ́ ni. Àmọ́ bá a bá wa láàfẹ́ mu léle a jẹ́ pé ìtọ́wọ́ wa ò tó a fẹ́ fi gọ̀gọ̀ fà á. Ohun tèmi tiẹ̀ rò tẹ́lẹ̀ ni pé ká dàbí ọgbọ́n ká sí lálùmọ̀ kọ́rọ́ yìí kọ́ tábà tẹ̀ ká tẹ̀ kó pọ̀ mi jáde. Níyì tó túmọ̀ sí pé ká gbọ̀nà ìdúró wọlé àkàlà. Bẹ́ẹ̀ ni. Baálẹ̀ ò léwu. Ire ni wọ́n ṣe wọn ní í ṣe kàn. Bí ire bá wà di bí baálẹ̀ pàdé dọ̀hún o orí iná o ẹ ṣeun. Elédùà bẹ́ẹ̀ ọ ti mọ mí kọ́ tó mọ̀ mí mọ̀jẹ̀ tèmi ó gbé o ojú kẹpà ojú kẹrẹ mi ni ò gbọ́dọ̀ kú o torí ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ bẹ́ẹ̀ sì ni ọmọ ẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀. Alagbalúgbú omi, alagbalúgbú omi, alagbalúgbú omi, alagbalúgbú omi o, yeye mi, yeye o, oye mẹ́ja. Ẹja ńlá tí ṣomi lálóláló tí ṣodò táyétáyé omi ṣánilé ilé rẹ̀ ò yé mẹ́ja. Yèyé o yèyé omi yèyé o yèyé omi yèyé o ládé kojú alágbòlódò. Yèyé o yèyé ọmọ. Ìjìnlẹ̀
kí ló wá sí lórí òkè odò láàpò tí gbogbo àwọn èèyàn wà lágbàlá tó dẹ̀ ní nǹkan tí èèyàn tó fi ń sọ. wò ní bò mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ láyé ń bẹ lókun àyà mi gidigidi gan ni torí ẹ̀ lànà mo ṣe wá sórí òkè odò. torí ẹ̀ lànà ṣe wá sórí òkè odò nígbà tó wá sórí òkè odò tí gbogbo fún rẹ̀ sì mọ̀ wípé èyí ò gbọdọ̀ mọ̀ pé wá sí. Bòmí torí pé ó léwu gan-an ló mú mi wá sókè odò èyí ò gbọdọ̀ mọ̀ mo ibò mọ̀ pé èmi ni wọ́n fi ṣọ́ ẹ̀là bí yèyé bá lè mọ̀ pẹ́rẹ́ ewu ń bẹ lóko ló ń gẹ́ gangan fúnra ẹ̀ ewu ni o ìdí nìyẹn tó fi rí mi lórí òkè odò. nígbà tí mo wá lọ lórí òkè odò báyìí kí wàá ní ìgbésẹ̀ kankan tó fẹ́ gbé. Bòmí kò sí ṣíṣe kò sáì ṣe o ìwà ẹ̀là lọ ni o ìwà lọ ni ìdílé. ó wá ìlà lọ tó sì jẹ́ pé wọ́n gbogbo fúnra ẹ̀ mọ̀ wípé ọmọ ẹja kankan ò gbọ́dọ̀ rìn lórí òkè èèpẹ̀ ọmọ ẹja kankan ò gbọ́dọ̀ rìn lórí òkè èèpẹ̀ orí òkè èèpẹ̀ tí ẹ̀ láàrin òun ló fi dẹni àwátì tó fi wà nínú àhámọ́ tó wà ìwọ náà tó fẹ́ lọ tọrùn bọ́. ẹdun kò sí ṣe kò sáì ṣe ìwà ẹ̀là lọ bẹ́ẹ̀ ni mo sọ fún un màá dẹ̀ lọ rí màá bọ̀ rí kò sí tí ó ṣe mí. jọ tí èyí bá béèrè rẹ fún. ẹdun yèyé ò lè bèrè mi kí n tó dé. ìjèlé ẹdun tí o sì rò rí dáadáa. mo rò yé mi yékéyéké kò ní sí nǹkan. ìjèlé àmọ́ nǹkan tó dá mi lójú ni wípé ànílò àníbọ̀ lọ́wọ́ ní ẹnu ọlọ́rin ọbọ̀rin. olókun olúodò aláṣẹ odò yèyé omi o ọ̀tá àgbà o ìmẹ̀jà. kò má rò bó lè kú omi. irọ́ ni o wọ́n pọ̀ gọ́ọ̀rùn kan láwọn afẹ́ wa mú ọkú òǹbí ní màá mú gbogbo wọn balẹ̀ ní ìní ogun láyé kan páàmù. bẹ́ẹ̀ pọ̀ gọ́ọ̀rùn ní ogun láyé ní gbogbo wọn balẹ̀ ní. ẹ̀là ẹ̀là máa dá lóhùn ẹ̀là. Thank you so much for watching this solution video. The Lord will bless you. We really appreciate you. I want to encourage you to continue watching IJINLE Life TV. It's a solution channel. And please, I beg you, don't just watch videos on this channel. Make sure you click on the subscribe button, like our videos, share the videos to your friends, and then make sure you click on the notification bell. Anytime you upload a new solution video on this channel, you'll be notified. And remember to drop your comment, and we will reply your comment immediately. Thank you so much. We appreciate you. See you in our next video. Bye bye.